Ọmọ Jagba, ọmọ Jagba. Aborúbọyè, ẹ̀làbọ̀rú, assalamu alaikum, hallelujah. Wọ́n fi ewé àtegbò tún tọrọ láyé ṣe. Ọmọ Jagba, ìṣẹ̀ṣẹ̀ lágbà, àgbà níṣẹ̀ṣe. Wọ́n fi ewé àtegbò tún tọrọ láyé ṣe. Ọmọ Jagba. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, hallelujah o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò nídìí o, mo kẹ́yìn àgbàlagbà o. Mo júbà àkọ́dá, mo júbà ṣẹ̀dá, mo sì júbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba àjíkẹ́, ọba àjígà, ọba fojoojúmọ́ dára bí egbin o. Mo júbà lọ́wọ́ ẹ̀yin àwòrò ṣàṣà tẹ́ ń fi ìgbà gbogbo tẹ̀lé ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ìgbà o. Ọlọ́run ọba Elédùmarè kò ní fi ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀ o. Mo sì júbà lọ́wọ́ ẹ̀yin adáhunṣe ni, oníṣègùn ni, babaláwo ni, ọlọ́ṣun ni, àlùfáà ni, wòlíì ni. Mo júbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ náà Ráímì Oṣùọlálé o. Ọlọ́run ọba Elédùmarè kò ní fi kó wa wá sílẹ̀ o. Kí ni tí mo fẹ́ fún yín lénìí? Ìtí mo fẹ́ fún yín lónìí ni à ń pè ní òkòkan. Òkòkan. Òkòkan tí ń pa ẹyẹ mẹ́rin. Ó ní mo fẹ́ fún yín lónìí tí a mọ̀ sí ọṣẹ oníṣẹ́ mẹ́rin tí àwọn olóyìnbó ń pè ní 4-in-1 soap. Bí wọ́n bá ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, a kí yín ẹ káàbọ̀ sí àárín wa o. Ẹ̀yin náà subscribe sórí YouTube channel yìí. Eléyà lè máa fún yín láǹfààní láti lè máa jàǹfààní orí àtegbò látara ẹ̀mí ọmọ ọ̀dọ̀ àgbà o. Ẹ̀yin tí a ti ń tẹ̀léra wa bọ̀ mo kí yín, èrè a máa jẹ́ fún gbogbo yín pátápátá o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Ìgbà tí mo wọlé lẹ́ẹ̀kan mo ní pé iṣẹ́ tí wọ́n mú wá là ń pè ní òkòkan tí ń pa ẹyẹ mẹ́rin. Kí ni ẹyẹ mẹ́rin tí òkòyọ̀kẹ́ yìí ń pa? Iṣẹ́ tí wọ́n mú wá lónìí yìí ó ń ṣiṣẹ́ àtúndé, ó ń ṣiṣẹ́ àṣínà, ó ń ṣiṣẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbà. Bẹ́ẹ̀ ni ó ń ṣiṣẹ́ àtúndé, àṣínà, ẹ̀bẹ̀ àwọn àgbà pẹ̀lú ìtúwọ́. Mo kí ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ọṣẹ yìí jẹ́ ọṣẹ kan tó jẹ́ wípé Elédùmarè fi ìbùkún sí púpọ̀. Nítorí wípé ó dàbí wọ́n ṣe kọ́stáàdì kan táwọn ọmọ ọmọ yìí 4-in-1 ní tí wọ́n ti fi ṣúgà sí, wọ́n ti fi mílìkì sí, wọ́n fi chokoléètì sí, wọ́n ti wá fi kọ́stáàdì yìí sí. Náà fi ń pè ní 4-in-1. Bí ẹ bá mú kọ́stáàdì yìí tẹ́ ṣe tẹ́ gbé kaná tẹ́ bá mú a máa mú òórùn chokoléètì wá, ṣúgà wá pẹ̀lú kábẹ̀rù pẹ̀lú òórùn kọ́stáàdì yìí wá. Bẹ́ẹ̀ náà ni ọṣẹ yìí ṣe rí. Bí a bá lò ó pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, àwọn àgbà túwọ́ lọ́rọ̀ wa. Tá a bá lò ó ìdí ajá, tá a bá wọ iṣẹ́ yìí ọ̀nà á ṣí fún wa. Tá a bá sì wẹṣẹ́ yìí àwọn àgbà wọn á yọ́nú sí wa tó ṣiṣẹ́ fún ẹ̀bẹ̀ àwọn àgbà. Lẹ́yìn ènìyàn yẹn bá sì wò ó ẹ rí i pé àwọn iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tí ọṣẹ yìí ń ṣe ó jẹ́ iṣẹ́ kan tó ní kìmí nínú ayé, ó sì jẹ́ iṣẹ́ kan tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Tá a bá ní ká mọ mú nǹkan nínú nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa, àwọn iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tí ọṣẹ yìí ń ṣe lásán iṣẹ́ tó ní kìmí tó dánná rìn ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá ń bẹ nínú ayé yìí, àwọn iṣẹ́ mẹ́rin tí ọṣẹ yìí ń ṣe ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó dáa, kódà kó jẹ́ ọ̀kọ̀ọ̀kan rẹ̀ kó dáa ká máa lò sára. Ó dáa kéèyàn máa lo àtúndè dáadáa. Bẹ́ẹ̀ sì ni ó sì dáa kéèyàn máa lo àṣínà dáadáa. Ìtúwọ́ ó dáa ká máa lo, ẹ̀bẹ̀ àwọn àgbà ó dáa ká máa lò. Ṣùgbọ́n èyí tí wá pò ní aláǹṣẹlẹ́yọ kọ̀ọ̀kan, ó ti wá kọ̀ǹbá ìṣojú kan. Ṣe rí pé iṣẹ́ yìí ò ṣe má ṣe fún yín.
tá a bá lo iṣẹ́ yìí a ó rí títóbi Elédùmarè níbẹ̀. Báwo la ó ṣe ṣe, ẹ máa bá mi ká lọ. Ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹni ká bá mi ta ọ̀gà gbígbẹ 3 fún yín. Ẹ tún sọ pé ká bá mi ta epo asín 3 fún yín. Ẹ tún ní ká bá mi ta ọ̀pọ̀lọ́ 3 ká bá mi ta fún yín. Ẹni ká bá mi ta gí ńlá fún yín. Ẹni ká bá mi ta èpo ọ̀bọ̀ fún yín. Ẹ lọ jẹ́ ewé àjẹ́ òbàlẹ̀ òòjọ́, ẹ bá mi rẹ̀ ru alamọ lọ́dọ̀ wọn. Ẹ lọ bá mi lọ jẹ́ ewé ewúro tó náà jẹ́ tòjọ́, ẹ bá mi ra díẹ̀ yan lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ sì ni ẹ bá mi ra ọṣẹ dúdú tàbí ọṣẹ Ghana èyíkéyìí tí ẹ nífẹ̀ẹ́ sí, ẹ bá mi rà á. Báwo ni a ó ṣe ṣiṣẹ́ yìí? Ẹ jẹ́ ká gún àwọn èròjà yìí, ẹ jẹ́ ká gún papọ̀ mọ́ ọṣẹ tí a rà yìí. Tá a bá gún, ẹ kọ́kọ́ gún asín, ẹ gún lọ́tọ̀, ọ̀gà lọ́tọ̀, ọ̀pọ̀lọ́ lọ́tọ̀, àjẹ́ òbàlẹ̀ lọ́tọ̀, ẹ gún èpo ọ̀bọ̀ lọ́tọ̀, ẹ̀rọ alamọ lọ́tọ̀, igi ńlá lọ́tọ̀, ewé ewúro náà ní ọ̀tọ̀. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe báyìí, ẹ wá ẹsẹ̀ bá mi mú lẹ́yọ̀kan, bá mi gún mọ́ṣẹ́ títí yóò fi rò pọ̀. Omi kéré jù ó tóbi jù, ẹ má jẹ́ ká lò ṣiṣẹ́ yìí. Àdí ẹ̀yẹn tẹ́ rà yìí ni kẹ́ bá mi fi po ọṣẹ yìí. Ẹ bá mi kó ọṣẹ yìí sínú fìtílà olójú 16, ẹ bá mi kó síbẹ̀. Bá ti bá mi kó síbẹ̀, tẹ́ bá fẹ́ lò ó, ẹ ó gbọ́ pamọ́ fún ọjọ́ 3. Ẹ jẹ́ ká mọ gbìyànjú àti mọ bu ọṣẹ yìí wẹ̀ lálẹ́ àti ní àárọ̀. Ẹ ò rí tóbi Elédùmarè. Bó bá ṣe wù kí nǹkan le mọ́ ẹ̀dá nínú ayé, bẹ́ẹ̀ bá rí iṣẹ́ yìí lò pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọmọ Elédùmarè, ìdè á tú, ọ̀nà á ṣí, àwọn àgbà á túwọ́, bẹ́ẹ̀ sì ni wọ́n á gbọ́ ẹ̀bẹ̀ yín o. Ẹ lọ dán wò, kẹfún lé lábọ̀, láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Ewé á máa jẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi ọmọ ọ̀dọ̀ àgbà. Egbò á sì máa jẹ yín o. Àṣetì èké bọ́jọ́ kójọ́ máa ṣètì ká kì í bọ́rùn kọ́rùn márùn. Àṣetì èké bọ́ ojú ọ̀run kó má lè fọ́, láṣẹ lọ́wọ́ ọba Elédùmarè. Àṣetì òní bẹ́ẹ̀ nìkan kan nínú wa o. Tá bá já ewé ẹyọ kan, ìgbà ewé ni ó máa jẹ́ fún wa, láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Ìmọ̀mọ́ yẹn náà yẹn Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mọ́ lọ láìkí o, mọ́ lọ láì ìfẹ́mí ìmórí hàn. Bẹ́ẹ̀ sì ni táǹfààní bá wà o, kò bá sì dáa tó bá lè ṣe ààrẹ síyàn tó bá súnmọ́ ọ. Eléyà lè jẹ́ kó náà jẹ lára àǹfààní yìí, kò ní lè pín síbì kan. Tó bá rí bákan náà, mo ń lọ o, mo tún padà bọ̀ lọ́jọ́ mìíràn. Ó dìgbà.